Hi everyone, welcome to my channel. If you are new to me, kindly click on the red subscribe button down below to subscribe to my channel free of charge so that you don't miss anything on this channel. A Yoruba man who based in Benin Republic shares a message in Yoruba language that can facilitate the release of Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho. The summary of what this man says is that some Yoruba kings, up to about 10 in numbers, should rise up to defend Sunday Igboho in order for the authority of Benin Republic to free him. So let's hear from the horse's mouth. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko ní àjò lẹ́yìn odi níbi tó láǹfààní àti gbọ́ fídíò yìí. Kẹ́dẹ̀ bá mi share sórí YouTube, Facebook káàkiri nísinsìnyí ẹ jọ̀ọ́. Benin Republic lèmi wà mo ti sọ̀rọ̀ báyìí. Orúkọ mi Dela Gbomola Ajiro Tutu. Lórí pé wọ́n mú Chief Sunday Igboho, wọ́n mú Chief Sunday Igboho lórílẹ̀-èdè Benin. Mo ti gbìyànjú, mo ti rìn, mo ti sa gbogbo pa mi ní àárọ̀ yìí. A dẹ̀ dúpẹ́ pé àwọn lọ́ọ̀yà wọn náà ti wà lórílẹ̀-èdè Benin gẹ́gẹ́ bí tí agbọ́tán fi tó wa létí. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ jẹ́ kó yé yín tí mo torí ẹ̀ ṣe fídíò yìí gangan. Níjọ́ tó ti ń ṣe Yoruba Nation, ẹ lè rí fídíò mi tí mo sọ̀rọ̀ nípa Yoruba Nation rí o. Síbẹ̀síbẹ̀ gbogbo ara mo dẹ̀ fi support. Àwọn ọba Yorùbá ni mo fẹ́ bá sọ̀rọ̀ báyìí. Solution kan tó wà nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni pé kí ọba ó kéré jù ká ọba 10. Kí ọba tí ó bá lè wá kàn ṣe fídíò jáde kàn send sí president Talon báyìí pé kí wọ́n ṣe kíni kẹ́mi èèyàn máa lò wọ́n láti lè dá Chief Sunday Igboho padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn jẹ́ ìkan nítorí òfin Benin kò lè gbà wọ́n láyè láti lè jẹ́ kán múyàn kó bí ìlọ́nà. Àwa náà ti mọ̀ gẹ́gẹ́ bí òfin Benin. Òfin ò gbà wọ́n láyè láti lè mú wọn lọ láti lè jẹ́ kán fi wọ́n lẹ̀. Wọ́n máa dá wọn lẹ̀ pé kán máa bá tiwọn lọ ni òfin ò lè Benin ò lè jẹ́ kán gbé wọn lọ. Ṣùgbọ́n wọ́n máa ṣèwádìí lórí wọn. Wọ́n ṣèwádìí pé irú èèyàn wo ni, ṣé wọ́n tẹ̀lé tán pé wọ́n ní lóòótọ́ ni àbí wọ́n parọ́ mọ́ wọn, ṣọ́ọ̀dànà tán pé wọ́n ní àbí wọ́n parọ́ mọ́ wọn. So àwọn ọba Yorùbá tó bá dìde sí ìjọba ń sọ ń bẹ̀ pé kì í ṣe ọ̀daràn o, olóyè Sunday Igboho kì í ṣe ẹni à ń wá o, kì í dẹ̀ ṣe èèyàn burúkú, ajìjàngbara ni. Tí àwọn lọ́balọ́ba bá sọ bẹ́ẹ̀ jáde báyìí, òun ló lè stop gbogbo problem tó wà nílẹ̀ báyìí tí wọ́n ní lè fi gbé wọn padà fún Nàìjíríà. Èmi ti rìn láàárọ̀ yìí wọ́n dẹ̀ ti ṣe ọ̀pọ̀ ọ́díò jáde lórí lédè Faransé. Mo ní kí tún máa padà tú ní Yorùbá pé ẹ̀yin lọ́balọ́ba ọ̀rọ̀ owó kọ́ lélẹ́yìí o, ẹ jáde kẹ́ sọ̀rọ̀ báyìí ṣe fídíò báyìí. Ẹni báyìí o kì í ṣèyàn burúkú, kẹ́ send sí orílẹ̀-èdè Benin. Ẹni báyìí o kì í ṣèyàn burúkú, ẹ send sí orílẹ̀-èdè Benin because gẹ́gẹ́ bí according to law ọ̀dọ̀ wa báyìí tọ́n bá fi wọ́n lẹ̀ tí Nàìjíríà bá padà ṣe kọ́kọ́ fún wọn, Benin máa ní problem, gbogbo wa ti mọ̀ yẹn. Tọ́n bá dẹ̀ tún áìdí wọn sí bíbá yìí náà, so àti last náà máa padà ṣe wọ́n lẹ̀ dé. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí kẹ́mi èèyàn má bàa lo president, ẹ̀yin ọba ẹ jẹ́ kó máa yé wọn pé kì í sọ ọ̀daràn, kì í ṣẹni burúkú. Intel lè ṣe lónìí nìyẹn by force, so ní sọ̀la ni kò gbọ́dọ̀ pẹ́ kí fídíò àwọn lọ́wọ́lọ́wọ́ yẹn fi jáde síta pé ẹni tá à ń sọ yìí o èèyàn dáadáa ni o, báyìí ló ṣe eré ajìjàngbara ni ló bá tán. Tẹ bá ṣe yẹn nínú ilé yìí kò nídìí pé ẹ à ń náwó kan, ẹ ṣe bẹ́ẹ̀, tẹ bá lè ṣe bẹ́ẹ̀ báyìí pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run tí wọ́n bá ti ń rí i pé ọ̀rọ̀ tó ń sọ nípa wọn dá because abala ìwádìí náà wà báyìí, abala ìwádìí ìbẹ̀rẹ̀ tó ń pè ní research, abala ìwádìí náà wà báyìí. Ẹ dẹ̀ máa jáde kẹ́ máa jẹ́rìí pé kì í ṣe èèyàn burúkú. So fídíò yẹn kó má bàa gùn jù, má dá dúró báyìí. Orúkọ tèmi Gbomola Ajiro Tutu. Mo ti rìn, mo ti ṣe wàhálà gan lónìí kí mo padà wá. Bó bá dẹ̀ ṣe ń lọ màá máa jẹ́ kó máa yé yín sí. So lágbára lọ àwọn tó nílẹ̀, àwọn lọ́balọ́ba bíbá ìgbọ̀n wọ́n dẹ̀ ti dìde, àwọn ọba Benin kọ̀ọ̀kan ti dìde, wọ́n ti dìde. Ẹ̀yin ọba Nàìjíríà à ń respect yín lọ́hùn. Nàìjíríà ni mo ń lò ní fídíò tí mò ń ṣe pé kẹ́ jáde síta kẹ́ máa sọ̀rọ̀ pé kì í ṣe èèyàn burúkú báyìí. Ìgbà yẹn wọn ní tẹ́ bá ti lè jáde Benin láìkẹ́ rí pé kì í ṣe èèyàn burúkú, tẹ́ bá ti lè jáde, tẹ́ bá ti ń sọ báyìí wọn ò ní gbẹjọ́, wọn ò ní gbé fún wọn. Ṣùgbọ́n tí ẹ bá jáde kan máa jẹ́rìí pé bàbá kì í ṣe èèyàn burúkú. Èmi sì mo volunteer pé Chief Sunday Igboho kì í ṣe èèyàn burúkú. Mo dẹ̀ ti rìn lọ àwọn ibì kankan láàárọ̀ yìí, mo dẹ̀ tún máa tẹ̀síwájú. Bàbá Ọláyọmí Koiki, mo ń pè yín ẹ gbé kọ́, ẹ try kẹ́ gbé kọ́ mi tí fídíò yìí bá kàn yín lára, ẹ try kẹ́ gbé kọ́ yìí tí fídíò yìí bá kàn yín lára. Ire o, mo ń pè yín ẹ gbé kọ́ mi, mo dẹ̀ kọ́ yín ló wá, èmi kò mọ̀ kọ́ yín ló wá, ẹ kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, ẹ try kẹ́ gbé. Ire o, ẹ máa ju fídíò yìí káàkiri síbi tẹ́ bá láǹfààní àti jù sí. Mo ṣì wà lẹ́nu rìn, tẹ́ bá ti fẹ́ ká rìn nípa ẹ̀, a sì máa tẹ̀síwájú, nǹkan kan ní ṣe bàbá.
àjọ ń jìyà lórílẹ̀‐èdè Yorùbá ni àdèmájọ jáyé ibẹ̀ ni ikú ọ̀dẹ̀ nípa wa.